rọ́ mo ṣì lò wẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe bá mo sọ oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo sọ dasán mo kàn gbà á ṣálá kó run jígíjìgìjígí kó dà sọnù ní Gálátíà orí 2 ẹsẹ̀ 21 ibẹ̀ lẹ òránṣẹ́ Ọlọ́run ní mẹ́sọ ìmẹ̀gbà oore ọ̀fẹ́ Ọlọ́run mẹ́gbàánù lásán kàn ń pè ní oore ọ̀fẹ́ oríire kọ̀ọ̀yàn rí gbà lọ́fẹ̀ẹ́ mọ̀ọ́dẹ̀ yá múra rẹ padà sínú òfin Mósè o pélé parẹ́sẹ̀ rẹ̀ lọ àmúlà àmúyọ̀nù ìjọba Ọlọ́run oore ọ̀fẹ́ ó ti dípò òfin èyí kì Mósè gbé kalẹ̀ ọ̀rọ̀ bí àṣìyọ ní àṣìlò onímúni pàdánù oore ọ̀fẹ́ Ọlọ́run ọ̀yàn yóò wà nínú ẹ̀ṣẹ̀ kẹ́ kó oore ọ̀fẹ́ kẹ́ a pọ̀ á sí oore ọ̀fẹ́ òun ni kẹ́ ẹ tọ́sọ̀nìyàn Ọlọ́run mọ̀ọ́mọ̀ mú kó ní lọ́fẹ̀ẹ́ bíi ògbàlà ọkàn àti oríṣiríṣi ohun múrin bẹ́ẹ̀ Ọlọ́run mú kó èèyàn ọmọ rẹ̀ ọlá Ọlọ́run lórí ọ̀fẹ́ ọlá Ọlọ́run kò nìyẹn ń ná àjẹjẹ tán ṣùgbọ́n ìkìlọ̀ kan yá jẹyọ lè yí o fún kékeré kan ti gba oore ọ̀fẹ́ ni kàn máa ṣí lò èsì kété ọ̀nìyàn náà kó tì lórí ọ̀fẹ́ òun gbà lọ́ọ̀ tán ti mú wọn kété ọ̀nìyàn ṣùgbọ́n èsì kété ọ̀nìyàn kó yé rẹ̀ ti yé ní Títù orí 2 ẹsẹ̀ 11 nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run kan mú gbàlà yá yóò ti farahàn ó kété ọ̀nìyàn ọ̀dẹ̀ kọ́ a láti kọ́ àti láti sẹ́ kété ò wà kéèrí bíi tọ́lọ́run àti dìbàjẹ́ kẹ́ nínú ayé líbe ṣùgbọ́n èsì kété ọ̀nìyàn kó oore ọ̀fẹ́ nímọ̀ràn létí gbà kété rákọ bá ti dàtún bínú kan létí gba àǹfààní kì nínú oore ọ̀fẹ́ ni wàá yá gba oore ọ̀fẹ́ ni wàá lò sún ayẹyẹ wàá lò láti sin ọmọ nìkejì wàá lò láti sin Ọlọ́run wàá lò láti mẹ́mí rẹ dàgbà nínú ìgbàgbọ́ wé a ṣìlò wé a gbà á lásán wé a gba oore ọ̀fẹ́ ni kó bẹ̀ sí máa ṣe èèyàn nìyàn kó máa lù wọ́n ní jìbìtì bí ìtẹ́rà kan ló ní bá o oore ọ̀fẹ́ k'Ọlọ́run mú kó ọ ní wàá yí sún ayẹyẹ wàá lò sún ayẹyẹ wàá máa gbé ìgbé ayé ìwà oníkó lóore ọ̀fẹ́ nínú àmúṣiṣẹ́ oore ọ̀fẹ́ àkó èèyàn ọmọ nìkejì wàá ṣe ọ̀nìkan jẹ́ pé ó kó ayẹyẹ kòkó ìran ẹ̀rà múrin nínú ayé líbe wàá já kó sẹ́kìtì òwà àrẹwà bí Ọlọ́run òwà ọ̀báyé rẹ̀ wàá jẹ́ ọni pẹ̀lẹ́ ọni kò lùtìjú wàá jẹ́ ọni mímọ́ ọni kò wà òdodo mo gbórí ọ̀fẹ́ Ọlọ́run mo gbàánù lásán oore ọ̀fẹ́ ni òun ni Ọlọ́run dàbí epo kọrọ sínú àtùpà rẹ lójoojúmọ́ kó máa gbé ìgbé ayé òwà bí Ọlọ́run ìgbé ayé òdodo ìgbé ayé kó fi ògo àti ẹwà ọláńlá Ọlọ́run kọ míyàn nínú ìfẹ́ ni nínú àlàáfíà níbikíbi kan bá gbé wàá jórísun ìfẹ́ wàá jórísun àlàáfíà wàá jórísun ìwà pẹ̀lẹ́ wàá jórísun ìwà tútù wàá jórísun àfaradà wàá ṣe rere wàá ṣoore asíhàn ọ̀nìyàn èdè kan Ọlọ́run mórí ọ̀fẹ́ ni kò mú kọ́ ọ lè yí ni mo ṣì lò mo sọ oore ọ̀fẹ́ Ọlọ́run kò mú kọ́ mo sọ dasán torí pé wàá padà jìn kó o ti ṣe lò ó sí kété oore ọ̀fẹ́ kẹ Ọlọ́run kò mú kọ́ lágbára Ọlọ́run Olódùmarè wí a padà jẹ̀bi o lórí nǹkan Ọlọ́run ti ṣe nínú ayé rẹ̀ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán oore ọ̀fẹ́ kan Ọlọ́run mú kò mí ní àṣìlò lórúkọ Jésù.